Jímọ̀ tí ó dáa, Àlàmísì láti mọ̀. Sátidé tí ó sì dáa, ọjọ́ Jímọ̀ láti mọ rí fèrèfèrè rẹ̀. Ọ̀wà nù courtship, boyfriend and girlfriend ní kò sí rírí tọ́ ọ rí. Ọ̀hún ẹ̀ǹdíọ̀ náà ni, ọ̀hún ẹ̀ǹdíọ̀ ni, ó yẹ kọ́ ọ ti mọ bírú ìgbéyàwó ó sì rí. Tẹ́ ẹ jọ wà lójú ọ̀nà, òun ló yẹ kí àwọn ìké àti ìgẹ̀ kan kó máa wọlé, ọ̀rí kankan tiẹ̀ àforítì ni. Ó yẹ kọ́ ọ ti mọ bínú ìgbéyàwó tó ń lọ sí rí. Ọ wà nínú relationship pẹ̀lú ọkùnrin, ojú rẹ náà lọ ràn lẹ́gàndàngbọ̀n, ó bẹ́ kìíní lóyún, ó bẹ́ kejì lóyún, kì í wá ṣe wípé wọ́n bí lẹ́yọ kọ̀ọ̀kan fún o. Ìmí ìbí méjì, ìmí ìbí mẹ́ta. Lọ sáàwo kankan wípé ọkọ rẹ ni, ìwọ́lá ti ẹlẹ́jọ́ bíùdì kinní kan pọ̀, ìwọ́lá ti ẹlẹ́jọ́ ṣe kinní kan papọ̀, ojú rẹ ò ta mí. Torí tó o bá lè wà lójú ọ̀nà tí ì ṣe wípé a ti fẹ́ wọlé o, ọkọ wa fẹ́ yàwó sí kán ẹbí ó jókòó round table pé ọ̀nà ìbínú náà ní lójú ọ̀nà. Ìyún ò ní wípé kọ́lọ́hun kó ṣàánú. Tí èèyàn bá tún wá lajú rẹ̀ gàndàngbọ̀n lẹ̀ tó bá kọ̀ntínú pẹ̀lú irú ìgbéyàwó báwọn, ṣé ẹ mọ̀ pé kì í ṣogun ayé, ogun ara ẹni ni. Ìyún ò ṣe ní ìdí wípé yín women supporting women o. Ìyẹn ò ṣe ní ìdí wípé kéèyàn ó mọ̀ bá yàn káàánú. Ẹni tí ò sí létí tí ẹ fi bàjẹ́ yóò mọ̀ rí nǹkan sọ. Jẹni tó lajú rẹ̀ méjèèjì ilẹ̀ títí ẹ sì ń bàjẹ́ lójú ayé rẹ̀ lọ. Ìwọ lọ ti mọ̀ ń tọ́ sáìn fún. Ìtójú rẹ̀ bá wá rí nínú rẹ̀ ọmọ mú mọ́ra ni. Tí èèyàn bá wà nílé ọkọ tí yà ń jẹ́ tí mú mọ́ra wípé àjọ bíùdì ilé ni, àjọ ragbá àjọ rẹ̀ yìí ni, tí ń bá wá lọ kí ni kí tèmi ó jẹ́. A tó bọ́ọ̀sì wọ́n tó wà ní relationship. Tó ọ̀sẹ̀ tó ní opportunity kí àwọn ọkùnrin tí ayé wọn dá, àwọn ọkùnrin tí ó nífẹ̀ẹ́ rẹ̀, àwọn ọkùnrin tí wọn ò ní máa fojú rẹ̀ ráre nígboro ayé, tí wọ́n sì ní àǹfààní láti wá bá ọ. Ó tí ì di after nǹkankan o. Ó tí ì di after one, ó tí ì di after two. Wọn ò tí ì mọ ká fún ọ wípé ó ti lọ ilé ọkọ, ó ti bọ̀. Ó sì wà lójú ọ̀nà, ó lórí ọ̀fẹ́ láti choose fún tó bá wù ọ́ fúnra rẹ̀. Ó wá ń tìtorí wípé wo àtẹnìkan ìwọ lọ ẹ ti jọ ń build career rẹ̀. Ọlọ́run má jẹ́ sí oníṣẹ́ ọwọ́ ọlọ́wọ́ jẹsẹ́ mi ní tó wà lójú ọ̀nà tí nǹkan ń sí ọ. Ó sì tún rárí wọ̀. Ìyún ló wá mú mi lọ sọ́dọ̀ picture tí mo gbé sí òkè mi. Ẹ rí wípé arábìnrin àǹtí wọ́n ti mọrú tí ọkọ wọn ó yà, ẹ̀yin lẹ kàn fúnra yín lẹ́ẹ̀dẹ̀ẹ̀kì. Ẹ̀yin lẹ ń lo paracetamol sórí fífọ́ olórí fífọ́. Torí tí bọ̀dá mi dáadáa yìí, tí wọ́n bá fi lè fún obìnrin lóyún, tí ìṣe ẹyọ kan tí ìṣe méjì, kì í tún wá ṣe wípé àwọn bébí mama ń bí ẹyọ kọ̀ọ̀kan náà ná jọ̀wọ́ rẹ o. Ìmí ìbí méjì, ìmí ìbí mẹ́ta. Tí obìnrin bá wá wò wípé after all èmi ní kọ́kọ́ ń fẹ́, sórí after all èmi ní kọ́kọ́ ń fẹ́ ìyá ni máa fi ń jẹ́yàn o. After all èmi ní kọ́kọ́ ń fẹ́ kó tó lọ fún ẹlòmíì ò dúró wípé àfi tí ń bá fẹsẹ̀ èmi ní kọ́kọ́ ń fẹ́ ìyá ni máa ń kó jẹ́yàn téèyàn ò bá tí mọ̀ kó tètè lọ mọ̀. Ẹ̀yin náà wá wò ó nínú ìgbéyàwó tán láwọn ṣe níye ọdún tán fi ṣe. Ọdọọdún lèmi máa rí gbàgbòs lórí afẹ́fẹ́. Ọdún tó kọjá nìkan mo fẹ́ lè sọ wípé àárín nǹkan kan látọ̀dọ̀ wọn méjèèjì. Bí voice note ṣe ń kọjá, bẹ́ẹ̀ ni wọ́n mọ tweet lóríṣiríṣi. Bẹ́ẹ̀ làwọn èèyàn ó mọ pariwo. Wàhálà gan ti wá fẹ́ pọ̀ jù gbádùn ọ̀nà rẹ̀ lọ. Òkè náà ní ìsìn. Kí ẹni ìmọ̀kùkù wá fẹ́ bọ̀dá ẹ̀ nígbà náà lọ́hùn. Kó mọ̀ rò wípé after all àjọ build career rẹ̀ ni. Àjọ ṣe kinní ni. Látàrí ariwo iná lè ó fẹ́ ní career gan fẹ́ tún wá ṣe kinní ló tún fẹ́ wọlé sí. Kí là ń bá ká? Ṣé rí lọ́pọ̀lọpọ̀ ọgbà yín tí máa ń dùn mí lọ́rọ̀ àwa obìnrin ni wípé àti ìwé kọ̀.
ìdí náà sì rèé tójú wa fi mọ́ rí rẹ́dẹ̀rẹ́dẹ́. ṣé wá nígbà tí ojú wa bẹ̀rẹ̀ sí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ láàmú á pariwo women supporting women. ẹ dákun ẹ mọ́ kà mí mọ́ o. èmi èyí support rádaràdà ń tèmi nítorí ọ̀làjú ẹ̀ràn gàdàràn tó fi ẹsẹ̀ ara ẹ méjèèjì tó fi wọ̀ lọ. wọn ò ní fẹ́ fọ́jú. ìfẹ́ rẹ tó fọ́jú gbọ́ ọba dénú ìgbéyàwó ojú rí ó là wà. in fact ìwọ gan ọmọ wò pé ṣé pójú mi lè ríran tó báyìí. nífẹ̀ẹ́ rẹ tó fọ́jú. ìfẹ́ rẹ tó fọ́jú tí boyfriend rẹ àbí fiancé ẹ fi rè fún yàn lóyún. tó ọ̀ranjú ẹ lẹ̀ wípé ìfẹ́ sì ni. ìfẹ́ rẹ tó fọ́jú tí àfẹ́sọ́nà rẹ fi ń lù ọ bí ìbàrà. tó ní lọ́rùn oṣù náà làparò rẹ ó kù sí. ìfẹ́ rẹ tó fọ́jú tó fi jẹ́ wípé ìwọ endure ni nínú relationship. mọ́ wọ́rì nígbà tó bá dénú wedding ojú rẹ ó là. yóò wàhálà débi wípé ìwọ nìkan ni ó kù nù rẹ̀. sọ́ọ́rí bọ́n ṣe ń gbé káàkiri orí ayélujára yìí tí wọ́n ò ṣe náà ná lè ṣeun. ẹ sì jẹ́ apítì rẹ̀ sọ́ọ̀sì rẹ̀ lómi ó gùdù nù kọ́mẹ̀ntì bàjẹ́. ní tó ṣe yóò dáa wọn ò ní bọ́ ọ débẹ̀. online tí wọ́n ò ti mọ̀ sọ náà nù ìwọ nìkan náà ni ó kù nínú rẹ̀. sọ́ọ̀sì mọ̀ Alájíkẹ́ máa ń sọ ní gbogbo ìgbà wípé ayé rẹ̀ ni. ṣùgbọ́n tó bá jẹ́mi nìwọ ni tí wọ́n ń fara dáhùn ń gbọ́ létí kan ń gbọ́ méjì nínú relationship ó yẹ kó o ti mọ̀ wípé yóò sọ ọ́ daṣọ òfin nígbà ọba délé tí ó mọ lù ọ́ gidi. èèyàn rèé fún yàn lónú oníwọ ló sì nífẹ̀ẹ́. àṣẹ ẹ̀ bó bá wá bọ́ ọ gan pé wọ́n ni mo nífẹ̀ẹ́ ọ̀ ní yáǹgbájú bíi mẹ́ta kọ́kọ́ fi èpè sín síwájú kó mọ̀ ọ bá tiẹ̀ lọ. bó ní tí ẹ̀ ń bọ̀ ó fẹ́ẹ́ dé ó tún fẹ́ẹ́ tẹ́rí sí náà ọlọ́run ràn ọ́ lọ́wọ́ o yóò ràn ọ́ lọ́wọ́. tó o bá wá ń lọ ọ wà á mú sùúrù rẹ tí ó pọ̀ o torójú rí ó rí kì í ṣèpè ojú rí ó rí torí adọ́ọ̀tì ló ṣòro láti change jù. tí ìwọ gan fúnra lára rẹ àìmọye ìwà ni wọ́n ti fẹ́ gbà lọ́wọ́ rẹ tí wọn ò rí gbà. àìmọye ìwà ní tí ń wùwọ gan kọ́ ọ dúrọ́ọ̀pù ṣùgbọ́n tí ẹran ara rẹ ò jẹ́ kọ́ ọ lè dúrọ́ọ̀pù rẹ̀. bí ṣe máa rí lára ti gbogbo èèyàn náà nù tí ò yẹ kí lágbájá ó ti change ìwà tí wọ́n wù tí ò dájọ́ ó ti change ń bẹ. adult ló ṣòro jù láti change ó lè change èèyàn. Alájíkẹ́ rí iná ẹ bá ń like ẹ comment ẹ share ó dàbọ̀.